sẹ́mo kọ́rẹ̀ yèyé sọ́sùn. Kọ́rẹ̀ yèyé ọ̀sùn ọ̀tà ẹ̀rù àrò òòlò. Ládé kojú ẹ̀bọ̀ra tí ń gbénú mi ìyá àbẹ̀wò di alágbolódò ni mò ń ké sí lọ́wọ́. Àgọ́ onílé ṣé ká wọlé o. Àgọ́ àlejò ṣé ká máa bọ̀ ìyá ń bọ̀ o. Àgọ́ náà lóore yèyé máa ń bọ̀. Àgọ́ náà ọ̀sùn máa ń bọ̀. Àgọ́ náà ọ̀làdé kojú. Àgọ́ náà lóore yèyé máa ń bọ̀. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta nù léyìí o ọ̀dẹ̀ ọ̀dà bí ẹ kú àtàárọ̀ bó lọ́rọ̀ ajé lọ́dọ̀ yín àpàjìrì lápá ní pàpà wọlé o agbára elédùà mo kí gbogbo ẹ̀yin ọmọ wọn Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o bó lọ́dọ̀ yín àjòlẹ́wà ní lílẹ̀wà ní ẹ̀ní gbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àní kí ni ta fẹ́ bára wa sọ èyí jẹ́ ọgbọ́n ìjìnlẹ̀ lọ́dọ̀ àwọn Yorùbá tá à ń pè ní sáyẹ́ǹsì àwọn bàbá wa tó sì jẹ́ dúkìá látọ̀dọ̀ Ọlọ́run fún gbogbo àwọn ẹ̀dá ènìyàn. Wọ́n ní onírúurú igi ní ń bẹ nígbó ká tó fi igi ọ̀mọ̀ gbẹ́gbẹ̀du igi kan ní jẹ́ bẹ́ẹ̀ ewé igi ọ̀mọ̀ à ń bọ̀ wá lórí ẹ̀ níjọ́ míì. Ẹ wo ewé yìí dáadáa ewé yìí bẹ́ẹ̀ bá dá àárín ọjà Èkó Òdúmọ̀tà ẹ bá ewé yìí ńbẹ̀ ààyè ńláńláńlá lewé yìí máa wà iṣẹ́ ńláńláńlá ní sì máa ṣe ewé yìí ni Yorùbá ń pè ní ewé àkókò ewé àkókò ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ lára rẹ̀ á yọ bíi méjì mẹ́ta fún gbogbo wa ń bẹ̀ kárí òun múlò. Fún àpẹẹrẹ ìwọ tó bá fẹ́ ra ilẹ̀ tí ewé àkókò bá pọ̀ ní orí ilẹ̀ tó fẹ́ rà yìí mo bẹ̀ ọ́ rà á. Tí a bá ra ilẹ̀ náà ò ní ná kàtàkó tó rí mi ọ máa rí owó ni. Ọmọ ilẹ̀ ọgbẹ́ ilẹ̀ ajé ni ibi tó bá fẹ́ ra ilẹ̀ kọ́lé tí igi àkókò bá pọ̀ ńbẹ̀ tó bá gbìyànjú tó ra bẹ̀ a máa ṣe sóore a máa ṣe sóore a máa ṣe sóore a máa kó àwọn èèyàn ńláńlá wọbẹ̀. Ọjà tí yàn bá sì dálẹ̀ ń bẹ́ẹ̀ ọjà òun kì í run o tí yàn bá fọwọ́ ara rẹ̀ run ọjà náà kì í run ajé ọmọ àsun bẹ́ẹ̀ ni. Ìyẹn jẹ́ ẹ̀kọ́ kìíní tí mo fẹ́ ká kọ́ lára igi àkókò. Ewé àkókò ewé yìí ni wọ́n fi jẹ oyè nílẹ̀ Yorùbá wọ́n jọba ni wọ́n jẹ Lúkòsì ni Balógun ni wọ́n jẹ ni èyí yòówù oyè tí wọ́n bá jẹ nílẹ̀ Yorùbá ewé yìí ni wọ́n fi jẹ oyè ni wọ́n ń pè ní ewé àkókò torí ẹ̀ Yorùbá fi pa á lówe yìí pé ẹnìkan kì í fi ewé kéwé joyè lẹ́yìn ewé àkókò tó máa wá gbọ́. Tí èèyàn bá ṣe ewé yìí á ṣe lómi gbóná tẹ́ bá ń fún àwọn ọmọ yín mu tàbí tẹ́yin náà bá mu àlìjọ̀nú ó déèwọ̀ kò ní lè wo ara yín. Ewé yìí tẹ́ bá sè é ẹ máa dà á sínú ike ńlá kan ẹ máa fi bo ara kó máa wọlé sára yín. Ọwọ́ àlùjọ̀nú déèwọ̀ lára yín kò ní lè wọ̀ a máa lé àlùjọ̀nú dànù dára.
ẹ gbọ́ kódà àwọn bàbá wa tí àsìkò tí àrùn kan bá ń jà tí wọ́n ń pè ní àrùn tìta táwọn Yorùbá tún pè ní olóde ewé yìí àwọn àgbàlagbà máa ja sẹ́nu ọ̀nà pé ilé ẹnu ọ̀nà tó bá wọ̀ ó dé wọ̀ àlùjànnú ò ní wúlò wọbẹ̀ tó wá gbọ́ tí ọmọ bá ń bì tí ń bì ẹ lọ ṣe ewé yìí kẹfún un nígbà tí ọbẹ̀ múlẹ̀ kíní ẹ̀kejì ẹ̀kẹta ìbí náà sì dúró kẹ́mú aláboyún lò ọmọ ọwọ́ lò arúgbó lò sisi lò tó wá gbọ́ ewé yìí tẹ́ ẹ bá sè é àgbo ni tó jẹ́ pé àáfi fọnú ilé inú ilé tó bá jẹ́ pé àwọn ẹsẹ̀ àbọ̀dé bá wà sórí bí omi yìí ṣe wà ní gbígbóná yìí ń kọ́ yín ní ọ̀sẹ̀ kan máa bá mi bọ̀ wá omi gbígbóná omi àgbo yìí tẹ́ ẹ sè òun ni kẹ́ ẹ máa dà sórí ibi tẹ́ ẹ ti ń fọ kínní yìí kẹ́ ẹ máa fọ́ yóò sì máa ká àbúrò yìí kú sáyẹ́ǹsì ni dúkìá ọlọ́run ni wọ́n á ní kíní kan làwọn àgbàlagbà ń fi sábẹ́ ewé tí wọ́n fi ń jẹ̀kọ ihun táwọn àgbàlagbà tọ́jú sábẹ́ ewé tí wọ́n fi ń jẹ̀kọ ara arú bẹ́ẹ̀ láyọ síta ìpé kí wọ́n náà fi jẹ̀kọ. àwọn mẹ́kẹ́ òde òní náà máa ṣe dáadáa sáwọn àgbàlagbà ńlọ jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo táwọn àgbàlagbà náà jẹ sínú wọn ò jẹ́ wọ́n máa yọ̀ǹda ẹ̀ síta mọ́. ọmọ eke tó bá jókòó tágbà lónìí oògùn owó ni wọ́n ń béèrè oògùn owó ni wọ́n ń béèrè kádàrá rẹ̀ lè dá ó lè sùn ọ́ ẹlẹ́dàá lè má kọ owó mọ́ tó jẹ́ pé àwọn ọmọ tó bí ní ọkọ̀ owó fún ṣùgbọ́n pọ̀lọpọ̀ kì í dúró de kádàrá rẹ̀ kó sọ̀rọ̀ owó ni wọ́n máa lé bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé iṣẹ́ tọ́rọ́kọ́bọ̀ tó ń ṣe yìí òun lọ́lọ́dún abákànmí àlùbáríkà sí dúró de àsìkò rẹ̀ ẹni tá a fún ní wákàtí ọ̀sán tó bá sáré láàárọ̀ kò lè mú o ẹni tá a sì fún ní wákàtí alẹ́ tó bá fọ̀sán àtàárọ̀ rẹ̀ sáré kò lè bá o ọlọ́run wákàtí ayọ̀ wa jẹ́ olùbáwa lórí ìṣẹ̀mí àlàáfíà mọ́ pa wá tògótògó. ẹ jẹun fún wa ní ọ̀sẹ̀ rẹ̀ pápá ẹ̀ ń tọ́wọ́ bá pọ̀ lọ́rọ̀ lára rẹ̀ bóyá kí nǹkan máa dùn lọ kọ́kọ́ ṣàdédé kọ́ dàrú lójijì tàbí tó bá wà láàrin àwọn tó rí pé àwọn ẹni ibi ni wọ́n pọ̀ jù àlákàlà pọ̀ jù ká máa jẹun ojú oorun pọ̀ jù gbèsè ọ̀pọ̀ jù àwọn ọ̀ka kàtìkàtì ọ̀pọ̀ jù torí ọlọ́run ò ní jáyé ọba wa nájà o ayé àmọ́ abẹ́lòmíì nájà o kò yẹ yín bí wọ́n ṣe báyàn nájà ẹ̀ máa bá nǹkan lọ. ọlọ́mọ bí wọ́n ṣe báyàn nájà gbogbo etí tí ọmọ bá mi gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ayé ò ní bá yín nájà o. ẹ wo bí ẹni ayé bá bá nájà yóò pàtẹ kalẹ̀ kò ní rẹ́ni bá yá gbé ẹlòmíràn máa sọ pé irú Yorùbá wo wọn aṣọ yìí wàá gbọ́. tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá tajà láàárọ̀ wọ́n pawó wọ́n tajà lọ́sàn-án wọ́n pawó wọ́n tà dálẹ́ wọ́n pawó àwọn kan ní nájà òru wọ́n nà á mọ́jú àwọn kan tún máa nájà òru yẹn pa ọ́ lẹ́rìn kan ọjà tẹ́ wà láàárọ̀ tẹ́ ń rẹ́rìn kàkàkàkà káàkiri tẹ́ wà lọ́sàn-án tẹ́ ń sáré wọ bí ó wù yín tẹ́ wà títí dọwọ́ ọjọ́rọ̀ àṣálẹ́ tínú yín dùn síra yín ó tó bẹ́ẹ̀ kọ́ wọnú ọjà yìí láàrin òru ìwọ gan tó bá ń rin ní ọjà láàrin òru ó rí bára rí ó ṣe máa rí àwọn pàtẹ́pàtẹ́ ti wà ní ọjà àwọn wo la ń pè ní pàtẹ́pàtẹ́ àwọn òjijì fìrí abọ́lọ́jà nájà Oníkòyí yọ béèrè lọ́wọ́ àgbàlagbà tó jókòó tí àwọn òjì òyì yọ àwọn òjijì fìrí abọ́lọ́jà nájà pàtẹ́pàtẹ́ òru ẹni wọn bá nájà yọ pàṣẹ ọjà rẹ̀ kalẹ̀ látàárọ̀ ni kò ní yọ owó ọjà lọ́wọ́ rẹ̀
ṣùgbọ́n ẹni tí ẹlẹ́dàá rẹ̀ bá ba nájà rẹ̀ òun ni ọlọ́run ọtọ́sẹ̀dá rẹ̀ tó bá bọ tajà rẹ̀ ó ṣòwò ó jèrè ṣùgbọ́n ní ayé bá nájà rẹ̀ ó lè máa pa ẹ̀mọye bíríkì lóòótọ́ yàtọ̀ àwọn èèyàn mi ní Kútọnú bíríkì mílíọ̀nù ní jẹ́bẹ̀ ò ní mọ kókó ohun tó fowó ṣe tàbí kí owó má dùn lọ́wọ́ rẹ̀. ṣe ọṣẹ tí mò ń wí àbí wọ́n tí àmúbọ́ pọ̀ jù fún ṣe ọṣẹ tí mò ń wí ìwọ obìnrin tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń jájú lẹ̀ ṣe ọṣẹ yìí ìwọ ọkùnrin tọ́pọ̀lọpọ̀ obìnrin ń jájú lẹ̀ tàbí ọ̀pọ̀lọpọ̀ ọkọ wọn ń jájú lẹ̀ ṣe ọṣẹ tí mò ń wí ìwọ tó jẹ́ pé tọ́ bá ti kọ́ ọmọ ọṣẹ́ ìjọ tó bá kú dẹ̀dẹ̀ kó ṣe fírì kó jèrè orí wọn àwọn ọṣẹ́ yìí ó fi ọlẹ̀ wọn lọ ṣe fírídọ́ọ̀mù níbòmí ṣe ọṣẹ tí mò ń wí àbí wọ ọ̀yá tára yóò jẹ́ kó jèrè ọmọ tí wọ́n ń fa àwọn ọmọ rẹ̀ lọ lójú tó èkó oore tó yẹ káwọn ọmọ rẹ̀ ó ṣe fún ọ èyí táwọn ọmọ rẹ̀ ó fura bọ́n fi tà wá bá ọ àgbàdo yẹn gan ni wọ́n ń kó wá bá ọ oúnjẹ àjẹkù oúnjẹ àjẹkù ni wọ́n gbé wá bá ọ wọ́n sì lọ náwó owó tó yẹ kí wọ́n ná sọ́dọ̀ owó ọ̀yá wọn ilé àná ni wọ́n lọ ná sí tàbí wọ́n lọ ná ní kílọ̀bù ọlọ́run máa fún wa ní ọ̀dájú ọmọ bí ṣe iṣẹ́ yìí dáwọn ọmọ rẹ̀ ó máa lò ó kì í jáwọn ẹni bí ọ́rá yìí lọ́dọ̀ ẹni báyìí kí wọ́n ta kókó ọ̀rọ̀ rẹ tó yóò tù ọ wàá lọ wá ewé oríjì ewé kí mo pè ewé oríjì tútù ewé ewúro tútù ewúro tó ọjà yìí yóò jẹ àṣẹ̀ṣẹ̀ yọ ewúro ọ̀mùnú ewúro èyí tí wọ́n bá pè lọ́mùnú ni pé èyí téwé rẹ̀ tó sì kéré tí ò tí tóbi gbògàdà bí àwọn èyí tó ti wà lórí rẹ̀ tẹ́lẹ̀ àṣẹ̀ṣẹ̀ yọ rẹ̀ tọ́pọ̀ ọjà ọ̀gbọ́ ewé onítìkùtì ewé wo ní jẹ́wé onítìkùtì ewé tòmẹ́tò tá a fi ń ṣe bẹ̀ ní jẹ́wé onítìkùtì o tòmẹ́tò gangan fúnra ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe bẹ̀ ní ẹ̀mọ́sẹ́ tí ń ṣe o tòmẹ́tò onítìkùtì ní jẹ́ tòmẹ́tò tẹ́ ìrora ń wò yẹn tòmẹ́tò a máa sin àlejànú a ti sọ̀rọ̀ ń parẹ́ rí ọ̀rọ̀ sì tún bọ̀ lọ́jọ́ iwájú bá a ti ṣe tùràrí rẹ̀ ń kọ́ yín sẹ́ tùràrí ewé tòmẹ́tò bá a ti ṣe wọ́n kọ́ gbogbo ayé torí bẹ́ẹ̀ bá lò ẹ ṣàdúrà fún mi àdúrà yín lèmi sì nídìí pẹ̀lú ewé àkókò ẹ pa gbogbo àwọn ewé bíi mẹ́rẹ̀ẹ̀rin yìí pọ̀ ewé oríjì ewé àkókò ewé ewúro ewé onítìkùtì ẹ wọ lọ wá ẹyẹ kan bí à ń pè ní òǹbẹ̀ yìí mẹ́ta rẹ̀ lẹ́wà àìkọ́ o òkú rẹ̀ ní o ẹ̀gún gbogbo ẹ̀pọ̀ kó ṣe lọ́m ọṣẹ tẹ́ ọ bá wẹ̀ ni kò fi kó àwọn akátẹ́ ńlá ṣé àwa ṣe èkó ọ̀bọ mẹ́ kò sí èkó ọ̀bọ mẹ́ ẹ wà lọ lọ́mú fọṣẹ kó kódà á kù sínú kẹ̀kẹ́ tá a da àdí àgbọn lé lórí kẹ́ máa fi para káì ọ̀dọ̀ bẹ̀ á ṣe sínú kẹ́ 5 litre bí àṣà àwọn èèyàn mi ní Kútọnù 5 litre làápè o ẹ tú àdí àgbọn ṣe kó ṣe bámúbámú ẹ máa bù fáwọn ọmọ yín wọ́n máa para gbogbo ọmọ tó bá lò ó ní ṣépè fún yín ẹlẹ́gbọ́n mo wí wọn ò ní ṣépè fún yín kódà àdí àgbọn yìí tí wọ́n bá ń yọ sí orí ọbẹ̀ tí wọ́n fi ń ṣe ọbẹ̀ gbogbo èdè aburú ó sì máa já kúrò lára kò sígbà tá ìlú ẹsẹ̀ yìí o ọlọ́jà àwẹ̀ ará ọ́fíìsì yìí lò ó kò sẹ́ni tí èé lò ó ẹ lò yọ ọba yín lára mu orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ó kéré lẹ́nu ọ̀pọ̀ níkùn á máa tẹ̀síwájú lọ́jọ́ iwájú a kì í bá àwọn ẹlẹ́fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group ọ̀fẹ́ ni ẹnìkan gbowó lọ́wọ́ ẹnìkan àwa lófin o ẹ má sẹ́ndì stíkà bẹ́ẹ̀ bá wọlé o ẹ má sẹ́ndì fídíò bẹ́ẹ̀ bá wọlé o líǹkì inú gúrùpù kan ẹ má gbé wá bẹ́ẹ̀ o àwọn ohun tá a kọ̀ rèé o ẹ tẹ̀ lófin
ẹ tẹ̀ lófin àwọn fídíò ẹgbẹ́ yìí tí bá sì ti ń bọ́ sí yín lọ́wọ́ ẹ̀yin náà máa pín fáwọn èèyàn ẹ máa pín fáwọn èèyàn á dára fún wa ayé wa kò ní yí ẹ lẹ̀ a kì í wá àbá àmọ́ nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ tàbí tẹ́ lè fi darapọ̀ mọ́ wa ẹ jẹun fún wa ní nọ́mbà àti Kútọ́nù +229 54 65 19 28 ẹgbàá kan sí +229 54 65 19 29 bóyá àwọn èèyàn sọ pé mo yánu jù +229 54 65 19 28 ẹlẹ́lẹ́kejì +229 54 65 19 29 nọ́mbà Nàìjíríà akíbá àmọ́ ẹ̀yìn tí ẹ bá sí Nàìjíríà ẹ lè fẹ́ pè bẹ́ẹ̀ sì kọ́ òun ni mo fẹ́ pè fún yín yìí o +234 80 32 98 32 98 ẹ̀jẹ̀ tó wúlẹ̀ kà sí +234 80 32 98 32 98 ẹgbàá kà sí +234 81 33 155 111 ẹ tuntun gbọ́ +234 81 33 155 111 akíbá àmọ́ ẹ lè fẹ́ bèrè lórí ọ̀rọ̀ ṣẹ́yìn àbí nípa àkọsẹ̀jáyé abẹ́fẹ́ tọ́jú àrùn ara léyìí ọlọ́jọ́ tó ti pẹ́ léyìí tágbára ewé àtegbò bá ká ẹ kàn sí wa á dà yín lóhùn bóyá orílẹ̀-èdè Benin lábá wà ní akíbá àmọ́ ìgbà mi ẹ lè pe nọ́mbà mi kọ́ má lọ tó bá jẹ́ pé mo bá wà ní Kútọ́nù nọ́mbà Kútọ́nù wọn máa ṣiṣẹ́ tí ẹ bá ti pe nọ́mbà Kútọ́nù tí ó bá ti ṣiṣẹ́ mọ́ a jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ wà ń gbà yẹn kẹ́ ẹ gbọ́ o kálukú ó di ìmọ̀wọ́ o ayé wa kò ní yẹ ẹlẹ́ fún wa o àdúrà wọ́ gbà o ire gbogbo ní sojú ọjọ́ o ire àánú ire ìkẹ́ ìgẹ̀ àánú Ọlọ́run yóò máa rọ̀ lé wa lórí kò ní dá láéláé òjò kì í rọ̀ kọ́tà sí ilẹ̀ o olóore wa kò ní tà sí wa ẹnì kí pàṣẹ ìjọ ọmọ sá fún olóore wo ò ní sá fún wa olóore wa máa súnmọ́ wa olóore wo ò ní kọjú ìjàdá wa tó Ọlọ́run òní lọ́jọ́ àánú o fàánú rẹ̀ wá wa rí o fàánú rẹ̀ wá wa rí o fàánú rẹ̀ wá wa rí o ìran ìgbékèrè kọ́ pàdé olóore látòní lọ ọ̀rọ̀ ibú tọ́ta ti sọ sínú ilé ayé ẹnì kọ̀ọ̀kan ó di wọ̀ ní kòtò ilẹ̀ lanu gbogbo ègèdè tọ́ta bá ń pa lórí ẹnì kọ̀ọ̀kan wa ilẹ̀ lanu àgbé wọn mi ire o ire o ire kàbìtì kọ́ máa ṣojú gbogbo wa. Ojú máa ń gbà.